mo kúnlẹ̀ mo kí ìyá rẹ̀ wọ́n wò mí látòkè délẹ̀ láì tí ìdìde kúrò lórí ìkúnlẹ̀ kí wọ́n tó dá mi lóhùn ó tó ìṣẹ́jú àáyá 5 that is 5 seconds. Kí lorúkọ ẹ̀? Ó dárúkọ mi fún wọn. Mo ní wípé Ẹniọlá lorúkọ mi. Ẹniọlá. Ok. Ọmọ ìlú wo ni ẹ́? Orí ìkúnlẹ̀ náà mo sì wà. Torí wọn ò fọwọ́ kàn mí. Bẹ́ẹ̀ sì ni wọn ò ní kí n dìde. Ó dárúkọ ìlú mi fún wọn pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà. Àmọ́ nínú ọkàn mi ẹ̀rù tí ń bà mí. Àbí wọn like mi ni àbí wọn gba tèmi ni. Ọmọ wọn tó jókòó tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ obìnrin ìyẹn sọ pé ẹ dìde náà àǹtí Ẹniọlá ẹ dìde. Mo rẹ́rìn mo ní mo wà okay. Wọ́n ní dìde náà wọ́n ní kò dìde stand up. Mo dìde mo jókòó sórí àga tí mo jókòó sílẹ̀ tẹ́lẹ̀. Ní báyìí mo wojú Abe kò lè wojú mi ó dojú padà. Wọ́n ní wọ́n sọ pé ó lóyún. Bẹ́ẹ̀ ni mà torí pé ohun mi ti gbogbo nǹkan tó ti ṣe ó ti jẹ́ kí ẹ̀rù máa bà mí. Bẹ́ẹ̀ ni mà. Bẹ́ẹ̀ lọkùnrin kan sáré wọlé ó ní mọ́mì omi ti tán níta o ẹ mú wá kí n lọ ra fún ẹ̀ ká lè pọ́ǹpù omi. Èló lẹ ti pa nínú omi ṣé ẹ ti pawó ni? Omi àti pawó kí ló ti gbà lọ́wọ́ mi lẹ́ẹ̀kan? Ta ló gbà lọ́wọ́ ẹ̀? Búkì ni ìyẹn àbíkẹ́yìn wọn. Okay bí ó fẹ́ lówó ni. Ọ̀tọ̀ ọbọ̀nù post wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Wọ́n fọmọkùnrin náà ní 15 wọ́n ní kó lọ rà torí wọ́n máa ń ta omi ní ìta wọn. Wọ́n wá síbẹ̀ dáadáa àmọ́ tí n bá ti wá mi ò kí ń rí mọ́mì wọn torí wọ́n ní bus quarter ibẹ̀ làwọn boys ń gbé. Olóyún ṣó wá fẹ́ fílẹ̀ ni. Ọmọ ìlú tó dáhùn ó ní mọ́mì ṣe máa rán ní kó lọ ṣẹ́yún ni. Ó ní àbórí ẹ̀ ò pé ní ta ló pè ọ́ sọ̀rọ̀ bíbá yìí. Ok kí ló wá ṣe bí tó jókòó sí? Ìranù òṣì náà tó bá yín lọ náà káàkiri náà nìyẹn. Ẹni tí kàwé tán ẹ máa lọ ẹ fẹ́ lọ gbóyún òṣì. Ok oníranù àbáyín sọ ò fẹ́ gbọ́ àbáyín sọ ẹ̀ fẹ́ gbà ìwọ mo òṣì ó mọ̀ránù yìí kíndìn kan wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kò gbà kúngbè. Wọ́n sọ sí mi àmọ́ kì í ṣe èmi náà kọjú ẹ̀ sí. Ọmọ wọn tó wà lẹ́yìn mi ìyẹn náà kọjú ẹ̀ sí. Ìyẹn ni ẹ fi wọ́n lẹ̀ jàre ṣé mo dá mi wájú ọmọ kékeré ni wọ́n ṣàti ṣetán wọ́n dẹ̀ ti ń ṣiṣẹ́ ẹ dẹ̀ fi wọ́n lẹ̀ HND nìwé gbogbo plans tí mo ní fún ọmọ yìí oyún ló fẹ́ fi parí ẹ̀ kò sí wàhálà ó fẹ́ gbéyàwó sílé kò sí ọmọ ò ní problem o ṣàmọ̀ yàrá ẹ̀. Mo ní bẹ́ẹ̀ ni mà tó bá ti mọ yàrá ẹ̀ ni kó máa lọ akẹ́rù ẹ̀ kó wá bá wọn o á wọ lọ mọ́ àwọn fámìlì bàbá ẹ̀ á mú wá sí ilé yín. Mummy ẹ bá ní ká ṣe mo máa ṣe ẹ̀. Èmi ò ní kó ṣẹ́yún o èmi ò ní kó ṣẹ́yún o ẹ wo dédé wọ́n lè wà bí ajá. Kí ló wá ṣẹlẹ̀? Mo jáde mo ní Abe kí ló tí mọ́mí ẹ̀ ń ṣe báyìí? Oníṣẹ́ lọ́wọ́ mo oníṣẹ́ lọ́wọ́ ó dó mistake nítorí àti ìṣègbéyàwó ó sì pé kó lè tó báyìí náà. Ó ní mádàmú mi ló ń jàre wọ́n fẹ́ kí n fẹ́ ọmọ ọ̀rẹ́ wọn ni ọmọ yẹn dé bàjẹ́ ọmọ yẹn bàjẹ́ bí ọwọ́ òsì mo dẹ̀ ní interest nínú ọmọ yẹn. Mo ní Abe wàhálà lélẹ́yìí mọ́mí ò like mi. Ó ní wọ́n wọ orí wọ́n sì máa like ẹ. Ok kò sí wàhálà àìtí ìrìjìnà wọ́n ní kí wọ́n pè mí wá. Bí mo ṣe déwájú wọn wọ́n ní kí n jókòó wọ́n lé àwọn yòókù bí ọ́sítà èmi àti wọn nìkan ló wà nínú ilé wọ́n wá mẹ́nu lọ́rọ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ kan ń bọ̀.